mo ló jẹ́ kí n jáde fáàlù mọ̀rúfù èmi dẹ́ mọ̀ ọmọ àlè òun náà dẹ́ mọ̀ pọ́ ọmọ àlè lòun pé òun ń ṣọmọ ọkọ àti máyégún ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí àwọn gbẹgbẹ right up kan jáde síta òun rèé ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa ti rí ọmọ Ìgbò ló kọ máa sí ṣubú sọ ó ní another opportunity to make money has emerged in Yoruba land. Olóyè Sunday Igboho has now front a out with private security outline. Ṣé ẹ rí ó yàtọ̀ síra wọn mo ti ń sọ and this is time tí àrólé tẹ́ntẹ́ máa jáde síta. Ṣé mọ̀ pé mi ò dárúkọ tẹ́lẹ̀ but máa dárúkọ ní ìkórìtà tá a wà yìí. Àrólé tẹ́ntẹ́ ń gbẹ́dọ̀ jáde síta wá ṣàlàyé pé òun lòun dá ìjà ẹkùn ńlẹ̀ kì í ṣe Sunday Igboho. Òun ló dẹ̀ ní kí àwọn ìjà ẹkùn kó lọ kí Sunday Igboho nílé torí tá máa ń ṣe gbogbo nǹkan wọn. Now picture tán bá Igboho yà picture tán bá Igboho yà náà ń gbé sórí kinní wọn. Igboho máa ń pa ẹ̀ Igboho lọ́wọ́ sí Igboho lọ́wọ́ sí Igboho máa ń pa ẹ̀ òun lẹ́wọ̀ yìí picture tán ń gbé jáde síta nìyẹn. Ìjà ẹkùn security alert ló ń pín fọ́ọ̀mù náà ń gba fọ́ọ̀mù 10,000 náà ta fọ́ọ̀mù 10,000. Sunday Igboho ìrù ẹkùn ní títí ẹ̀ wọ́n á dẹ̀ pín fọ́ọ̀mù. Ìrù ẹkùn tí Sunday Igboho dẹ̀ gbé dání gbogbo ọba ilẹ̀ Yorùbá lónìí gbogbo ilẹ̀ Yorùbá lónìí wọ́n kàn fi Sunday Igboho ṣe olórí ẹ̀ ni pé kó máa darí wọn. So this is time for àrólé tẹ́ntẹ́n láti jáde kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lòún dá ìrù ẹkùn ìjà ẹkùn lẹ̀. Ìjà ẹkùn tí wọ́n gba ta fọ́ọ̀mù ní Ondo òun lòún dá lẹ̀ kì í ṣe Sunday Igboho. Mo ti ṣàlàyé pé ìjà ẹkùn ó wà pé tó bá fẹ́ gba security fún géètì ẹ ó fẹ́ gba security tó máa tẹ̀lé ẹ kiri ó fẹ́ gba security kí náà tún fi wọ́n ṣe yes bóyá ó fẹ́ ṣènáwó tó ń bẹ̀rù ó fẹ́ gba security láyìíká ní tí ìjà ẹkùn wà fún nìyẹn. Sunday Igboho kọ́ ló ní ìjà ẹkùn. Ìgbà tí máyégún náà máa gbé síta ìjà ẹkùn náà ló gbé síta. Let us say the truth. Sunday Igboho kọ́ ló ní ìjà ẹkùn. Mo dẹ̀ wà ní ilé Igboho ní ọjọ́ tí àwọn ìjà ẹkùn dé tó bá ya fọ́tò yìí. Táwa kan dẹ̀ ti ń sọ wípé bóun náà ṣe tún máa nígbà tí wọ́n ń gbọ́ pé ìrù ẹkùn Sunday Igboho ti dá ìrù ẹkùn lẹ̀ kí ló dé tí àrólé tẹ́tẹ́ tún lọ gbé ìjà ẹkùn síta. Mọ̀tólóyè ní Yorùbá jọ ní gbogbo wa kí ni àjọ máa ṣe ni. This is time for àrólé tẹ́tẹ́ kó jáde síta pé òun lòun ní ìjà ẹkùn kì í ṣe Sunday Igboho. Sunday Igboho gbé ẹgbẹ́ kankan jáde síta pé kán lọ máa ta fọ́ọ̀mù 10,000. This organization called Ìjà Ẹkùn Security Alert belong to àrólé tẹ́ntẹ́n. Ìrù ẹkùn Security Network ní àwọn kábíyèsí Olúgbọ́n Olúbàdàn Ọlọ́wọ̀ Onírìṣà Aláké Ajérò Oníkòyí Olúkẹrẹ Ògògà náà buwọ́lù all the obas ọwọ́ òbòkun láti lè flush àwọn Fúlàní out of the Yorùbá land kì í ṣe ìjà ẹkùn. So I'm not pleading to àrólé tẹ́ntẹ́n kó jáde síta kó clear ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló jẹ́ olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ti ń fi ìjà ẹkùn ba Sunday Ìgbòho lórúkọ jẹ́. Àwa kan ò dẹ̀ lè lájúlẹ̀ ká máa wò ó kó máa ṣẹlẹ̀ báyìí ká má sọ̀rọ̀. Ìgbòho kọ́ ló ní ìjà ẹkùn. Mo wà ní Ìbàdàn nígbà tí àwọn ìjà ẹkùn wá èmi wà lára àwọn tó sọ wípé bánà ìwọ̀n àgbẹ̀dọ̀ ta pé because ó ti ń cause confusion
pé àwọn èèyàn béèrè pé èwo ni ìjà ẹkùn èwo ni ìrù ẹkùn èwo la fẹ́ mú bẹ̀ pé ṣé a fẹ́ ṣe dìbéètì ni ká mọ eléyìí tá máa mú bẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé no ìrù ẹkùn ní ti Sunday Igboho ìjà ẹkùn àwa náà ṣe ń gbọ́ náà àmọ́ bí tó ti wá káwa kan tó wá mọ̀ pé Àrólé tẹ́ntẹ́ ló dá ìjà ẹkùn lẹ̀ ṣé ẹ ń gbọ́ bí kì í dẹ̀ ń ṣe tìjà kì í ṣe tìbínú bọ̀ tí àwa kan bá mọ̀ pé lóòótọ́ lódodo tiwa ni olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe ọmọ aládé ládé ládé aláàfin ọ̀ládé adé aládé kú la gbà la gbé fáláàfin ọmọ aládé ṣẹṣẹ fún ọmọ béwúrẹ́ yín bá sọnù ẹ wá bágùtàn yín bá sọnù ẹ wá ṣùgbọ́n tó bá jóbìnrin tó níwájú tó lẹ́yìn ló kọjá níwájú ilé aládìkún wọ́n máa ń fi irú wọn ṣaya ni ẹ mọ̀ wá torí irú wọn ti daya àwọn aládìkún tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ẹ̀ tó dẹ̀ sì ń ṣe títí wa lọ́wọ́ mo yẹ oríṣiríṣi èbú tó ń bú ó ti tẹ̀lé OPC ó ti ṣe òṣèlú wèrè kan tó ń pè ní Ọ̀jájú ni tẹ́ ń pè ní youth Afẹ́nifẹ́re leader àfibíṣó lóore ìgbà táwọn Fúlàní tọ́jú ọta ìbọn sí díẹ̀ Ìgbòho ló sọ fún àwọn èèyàn kiri pé ẹjọ́ ẹ bá mi wá owó kán lọ gba máa yẹlẹ̀ ẹ bá mi wá owó olówó jáde síta ń sì torí Sunday Igboho lóògùn Sunday Igboho wà ń kú tọnú gbà ẹ kò tí lórí ọ̀fẹ́ mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí ò tí dé Ọ̀jájú ni ṣé wọn pé mo pè lánàá ọ̀rọ̀ tó sọ táwọn kan bá jáde síta tó rán ní pé torí pé àwọn ní channel wọ́n wá ń wo orúkọ ẹni tó fẹ́ fi tajà wájú orúkọ Sunday Igboho mo rò pé àwa tá a jójú lówó ọmọ tá a mórè ló yẹ ká wí bó ṣe yẹ kó yẹ pé no this is the right thing this is the right time so anything about ìjà ẹkùn belong to Àrólé tẹ́ntẹ́ not Sunday Igboho ìgbà tí Sunday Igboho dé padà làwọn ìjà ẹkùn wá kí Sunday Igboho ní Ìbàdàn ẹ má gbàgbé kì í ṣe àwọn nìkan ló kọ́kọ́ wá kí Sunday Igboho àwọn Àgbẹ̀kọ̀yà ti wá àwọn fìjìláńdé ti wá àwọn ọ̀tá ti wá kí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo ẹgbẹ́ tó bá dẹ̀ wá ní Sunday Igboho ń bá ya fọ́tò ẹ ṣáà rí nígbà tí àwọn Ìjẹ̀bú parapọ̀ náà tán wá àwọn Ìjẹ̀bú tó ń kọ P Èkìtì parapọ̀ àwa la ní parapọ̀ wọ́n ya lò lọ́wọ́ wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ yá parapọ̀ yẹn lò bọ̀tẹ̀ àwọn Ìjẹ̀bú ò tí sanwó ẹ̀ wọn àti sanwó parapọ̀ yẹn nígbà tán rí pé Èkìtì parapọ̀ àwọn bàbá wa parapọ̀ náà fi ṣẹ́gun náà fi ṣẹ́ ogun Kírìjí wọ́n wá lo orúkọ yẹn wọn àjọ dúnadúrà àwọn Ìjẹ̀bú ò tí sanwó yẹn fún mi o wọn àti sanwó yẹn fún mi mo dẹ̀ sọ fún wọn pé wọn lè gba olóyè Ìgbòho lọ́wọ́ mi wọn lè gba Èkìtì ló bí Ìgbòho Èkìtì ló ní Ìgbòho ọmọ Èkìtì ní Ìgbòho gbogbo ẹgbẹ́ ní Sunday Igboho ló ń bá ya fọ́tò papọ̀ Àgbẹ̀kọ̀yà ò dẹ̀ jáde síta kó máa fi orúkọ Sunday Igboho ta fọ́ọ̀mù fìjìláńtẹ́ ò jáde síta kó máa fi orúkọ Sunday Igboho ta fọ́ọ̀mù ọ̀ǹtà ò jáde síta kó máa fi orúkọ Sunday Igboho ta fọ́ọ̀mù so Àrólé tẹ́ntẹ́n please come out ẹ ti forúkọ Sunday Igboho yẹ ta fọ́ọ̀mù dé Èkìtì mi báyìí tí wọ́n ń pè wá èmi náà sọ wípé no ìrù ẹkùn ní títí wá wọn dẹ̀ tí gbé fọ́ọ̀mù ìrù ẹkùn jáde síta pé ẹ máa tà á tí fọ́ọ̀mù ìrù ẹkùn bá máa dé ọwọ́ àwọn kábíyèsí wa ní ọ̀dẹ̀ sí tá a kó fún wọn pé bàbá ń tẹ́ ẹ dálẹ̀ láti dáàbò bo ilẹ̀ Yorùbá òun rèé so kì í ṣe ti jà kí dẹ̀ ṣe pé ènìyàn bá yẹn lórúkọ jẹ́ èèyàn ṣe ìlara orúkọ Sunday Igboho ṣe ló yẹ kí gbogbo àwa tá a jójúlówó ọmọ Yorùbá ká máa kó má bàa ká má jẹ ká ta epo àlà ta epo sí aṣọ àlà ẹ̀ torí òun nìkan la rí ní gbogbo àwọn tó pera wọn ní alágbára ní ilẹ̀ Yorùbá tó dìde nígbà tí ojú ń pọ́n ìran Yorùbá so Àrólé tẹ́tẹ́ èmi ò bá yín jà you are my brother just come out and say ìjà ẹkùn o èmi ni mo ní o èmi ni mo dẹ̀ ń ta fọ́ọ̀mù o ló bá dá
so àwọn tó ń torí ìjà ẹkùn yẹn tán ní Sunday Igboho pé ó ti dálẹ̀ tẹ́ bá lọ wo orí prógámù Mayegun píṣọ̀ tó bá yín yà ìjà ẹkùn nígbà tí ẹni tó wà ní mídíà ìjà ẹkùn náà tó sọ pé bàbá wa olóyè Sunday Igboho tó kì í lọ síwájú àwọn náà ní bàbá wa àwọn náà ní olórí wa is good but àrólé 1010 ló ní ìjà ẹkùn kì í ṣe Sunday Igboho ìrù ẹkùn ló belong sí Sunday Igboho tí àwọn kábíyèsí wa dẹ̀ sì ń ṣe lọ́wọ́. tẹ́ bá gbọ́ pé èèyàn kan ní pé ẹ wá ra fọ́ọ̀mù ìjà ẹkùn ní from àrólé 1010 not Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹjọ́ ẹ má jà fojokòjò èmi ni mò ń ṣe kínní o alọ kí olóyè píṣọ̀ tẹ́ ń wòye alọ kí olóyè Ìgbòho ní o alọ kí olóyè Ìgbòho nígbà tó dé ní o kì í ṣe kẹ́kẹ́ máa sọ wípé olóyè Ìgbòho mọ̀ nípa ẹ̀ olóyè Ìgbòho ní bàbá yín olóyè Ìgbòho ló dálẹ̀ olóyè Ìgbòho kọ́ ló dá ìrù ẹkùn dá ìjà ẹkùn lẹ̀ ìrù ẹkùn ní ti olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí bàbá Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ti approve ti ṣe dẹ̀ máa bẹ̀rẹ̀ láìpẹ́ ti ṣe kí ni máa bẹ̀rẹ̀ láìpẹ́ wọn àdẹ̀ ìgbé fọ́ọ̀mù síta and I use this opportunity láti sọ fún gbogbo ọmọ Yorùbá tẹ̀yìn kan bá sọ fún mi pé ẹ wá ra fọ́ọ̀mù olóyè Ìgbòho mọ̀pá kan pa ẹ o olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàkómọ anything nípa ẹ̀. ṣẹgbọ́n mi ẹ má jà fojokòjò ara wa ogun ń lé wa bọ̀ àwa náà tún lé ogun fúnra wa ẹni tá a rì rí tó dúró tì wá tó ń gba èébú lọ́wọ́ àwọn ọ̀tá lọ́wọ́ àwọn ọmọ àlè kó jẹ́ pé àwa fúnra wa láti máa borúkọ ara ẹ̀ jẹ́ Yẹmí lẹ́kìtì yín Àbámi lẹ́kìtì torí wọn náà ti ń ta fọ́ọ̀mù ní ìlú nínú Ìkẹrẹ o wọn náà ti ń ta fọ́ọ̀mù ní Ìgbàrà Odò wọ́n ti ta fọ́ọ̀mù ní Ìlàwẹ̀ ní Ìyìn Ìgèdè Sàmà kì í ṣe ti Sunday Igboho Sunday Igboho ní kí Sunday Igboho kò gbé fọ́ọ̀mù kankan síta 10,000 tí iṣẹ́ ìrù ẹkùn bá bẹ̀rẹ̀ ní Èkìtì tí fọ́ọ̀mù ìrù ẹkùn bá jáde ní Èkìtì ẹnu èmi kíní pẹlẹbẹ yìí eégún burúkú abitakponi lẹ́yìn ilẹ̀ tí máa gbọ́. Sunday Igboho ní ẹni tó fà kalẹ̀ gẹ́gẹ́ bí olórí lẹ́kìtì tí Ọlọ́run jẹ́ kí àwa náà jẹ́ kan lára wọn. Sunday Igboho kọ́ ló ń ta fọ́ọ̀mù o Sunday Igboho kọ́ ló ní ìjà ẹkùn ìrù ẹkùn ní ti Sunday Igboho ìrù ẹkùn yẹn gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire tó ń fẹ́ àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá pátá lónìí akànfẹ́ gbélé ọwọ́ olóyè ṣe Sunday Igboho ṣàní wípé Sunday ọmọ Adéyẹmọ májàsọ́lá kàkà kí Olódùmarè will never disappoint the Yorùbá race. tó bá jẹ́ lómi ní gbogbo èébú tó ń bu gbogbo ọ̀rọ̀ tó ń sọ fẹnu wúkẹ́ẹ̀tì janujanu ni a ti yọ̀ǹda pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n ó sọ wípé òun ò lè lajú òun lẹ̀ kí Fúlàní máa pa ìran Yorùbá. so mò ń bẹ brọ́dà mi àrólé 1010 jáde síta sọ pé ìwọ ló ní ìjà ẹkùn ẹ̀yin lẹ́dẹ̀ ń ta fọ́ọ̀mù lóòótọ́ lẹ wá kí olóyè ṣe Sunday Igboho ni lẹ wá embrace ẹ̀ ṣùgbọ́n kẹ́ wọ́n máa sọ pé Sunday Igboho ló ní ìjà ẹkùn àti ń ta fọ́ọ̀mù ìjà ẹkùn tó ẹgbẹ́ jagunjagun Sunday Igboho ṣá no ìrù ẹkùn ní ti Sunday Igboho ṣá tó bá dọ́là náà tèmi náà máa gbé kan síta tí mo bá ní ẹsẹ̀ ẹkùn kì í ṣe kíkí máa lọ mọ́ Sunday Igboho lọ́rùn bó dẹ̀ jẹ́ pé àtàrí ẹkùn ni máa pè é kì í ṣe pé kí n máa lọ mọ́ Sunday Igboho lọ́rùn. ẹ jẹ́ káwọn ènìyàn ó mọ òtítọ́ kí òtítọ́ yẹn bá lè sọ wá di òmìnira kí òtítọ́ yẹn bá lè mú wa kó nínú ìgbèkùn tá a wà yìí so bí yẹn ṣe rí nìyẹn á dára fún wa ojú òní tiwa part 2.
iná ti ràn. Yorùbá ó kọ ẹni tí ó kọwọ́ bẹ̀rù iná ràn. Àmọ̀kú Jímọ̀ olóyin òní. A kú bó ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé. A kú bó ṣe ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Mo ní táwọn bàbá wa bá sọ wípé iná ti jó dórí kókó, kì í ṣe gbàrà tí iná bá bẹ̀rẹ̀ ní iná náà dẹ̀ máa dórí kókó. Àwa ọmọ oko la lè mọ nǹkan tó ń pè ní kókó lára igi. Ṣé rí ibi tí igi leléyìí tí igi bá ń lọ báyìí níbi tó ti yọ ẹ̀ka yẹ síta, tó ti yọ ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́, tá a bá wá gé níbẹ̀, tá a gé ẹ̀ka yẹ, òun làwọn bàbá wa máa ń pè ní kókó. Táwọn bàbá wa bá sọ pé iná ti ràn, ó kọ ọmọ tí ó kọwọ́ bẹ̀rù. Ọmọ tipẹ́ tí mo ti ń sọ pé ilẹ̀ Yorùbá tutù jù, pé ààrò tó bá tutù òun lẹ́dìyẹ máa ń sàbá sí. Ìra ẹkùn, àbàbá mi ti sọ pé nǹkan tó wà tó dípẹ́ ìra ẹkùn. Mo ti clarify ohun tí mo fẹ́ clarify ń bẹ̀ sà. Iná wa ti jó dórí kókó. Mo sọ̀rọ̀ nípa àwọn pásítọ̀, àwọn wòlíì. Wọ́n ní kí n mórí wá kí n mọ́rùn wá. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tí wọ́n ríran aburú sí ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí wọn ò ríran solution. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tó jẹ́ wípé àwọn olóṣèlú náà ríran sí ní tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò kàn wọ́n. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì tó máa sọ wípé bandit will attack Ekiti, bandit will attack Ọ̀yọ́, bandit will attack Ọ̀ṣun, mark my word, but there is no solution. Mo wá ní kí ni ìyàtọ̀ láàrin wọn? Kí ni ìyàtọ̀ láàrin wòlíì àti bandit? Mo tún tẹ̀síwájú, kí ni ìyàtọ̀ láàrin CAN, Christian Association of Nigeria, PFN, Pentecostal Fellowship of Nigeria? Pé kí ni ìyàtọ̀ láàrin wọn pẹ̀lú àwọn bandit tí ń jìran Yorùbá gbé? I could remember. Àwọn wòlíì ìjọ àná báwa ò dé bá bàbá Babalọ́lá, adé bá bàbá Ọlọ́wẹ̀rẹ́, bàbá Oyèlámẹ̀, bàbá Àkàndélẹ́dẹ́, adé bá wọn. Adé bá bàbá Ọbádáre. Báwa ò dé bá bàbá yìí tó dá Kérúbù àti Séráfù lẹ̀ yìí, Mósìsì Orímọládé. Adé bá bàbá Béúlà, ṣé Béúlà ní Ọ̀ṣọ́fà, àtàwọn àgbààgbà wòlíì ìjọ àná tí wọ́n bá ríran, wọn á tún képe Ọlọ́run, wọn á tún gorí òkè lọ pé kí ni solution sí ogun tó ń bọ̀ yìí. Bàbá mi, anybody can join, anybody, but ìlú ẹkùn is for the security of the Yorùbá race. Tá a máa fi wọnú igbó yẹ káàkiri, máa lé àwọn Fúlàní, abẹ́lé wọn kúrò lọ́dọ̀ wa. Ẹ̀bẹ̀ ní kẹ́ bá wa bẹ̀ àwọn ọba wa àtàwọn bàbá wa àtàwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ká tètè bá wa jára mọ́. Mo sọ̀rọ̀ nípa àwọn wòlíì yẹ pé láyé bàbá Ọbádáre, inú mi dùn, brọ́dà mi wà mí báyìí, àwọn ló tọ́ àwa dàgbà. Ọ̀ṣátóyìnbó adára fún yín bàbá mi, ojú òní tì yín. Àwọn ló tọ́ àwa dàgbà táwọn máa gbé wa, wọ́n á máa gbé wa kọ́rùn báyìí ni. Tẹ́ bá ní àwọn tó jẹ́ kí irú àwa ìdàgbà, àwọn rèé. Àwọn náà ojú wọn ti rí, so ẹnìkan ò lè fojú pojú àwọn. Tẹ́ bá rí àwọn wòlíì jọ̀wọ́n àná bá ríran pé ogun ń bọ̀, wàhálà ń bọ̀ ń lù, there will be a solution. But àwọn wòlíì tòde òní kò sí solution mọ́, torí wọ́n mọ̀ pé tán bá dẹ̀rù bàyí, ibẹ̀ lówó ti jáde. Ta lè nìyàn Ọlọ́run o, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn wòlíì tó jẹ́ pé ẹni tó máa wọlé gómìnà, ẹni tó máa wọlé rẹ́pù, ẹni tó máa wọlé kíní kan, don't waste your time, this is not your time, ìrìn kíní kankan, it's better you join so. Tí àwọn wòlíì tòde òní dúró lé lórí yẹn.
àwọn wòlíì tí ń bu omi aṣọ stáṣì aṣọ lẹ́wọ̀ lọ ṣọ́ọ̀ṣì táṣọ yín gan tẹ́yìn pé wẹ́ tíjọba ò bá múnú yín dùn ẹ̀yin náà fẹ́ múnú ara yín dùn kan rí pé wọ́n rí èèyàn tí pásítọ̀ tí àwọn wòlíì tí ń bu omi tí ń domi sí yín lára ṣé omi ẹ̀mí mímọ́ náà ni oríṣiríṣi ẹ̀ láàrí léde òní ọ̀rọ̀ bí àwọn tó ń gba ìdá mẹ́wàá lọ́wọ́ wọn bó ṣe máa gbégbé ayé rọrùn àti rí nígbà ayé ìjọ́un àná ta ní àwọn bàbá wa kan lọ sórí òkè lọ bẹ Ọlọ́run sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àti rí ìlú tí ọ̀dọ́ ń kú tí àwọn wòlíì dé kóra wọn tó wọnú igbó lọ nígbà tó dé wọ́n dẹ̀ mú solution wá Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n ké pe Ọlọ́run wọ́n bẹ Ọlọ́run pé ìwọ lẹlẹ́dàá ohun gbogbo ìwọ ló dá ayé àti ọ̀run n tó ń ṣẹlẹ̀ ní ìlú yàwá ò fẹ́ kò sí wòlíì tó lè jáde lẹ́nìí kó sọ wípé Olúwa tó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n tó bá jẹ́ pé àwọn wòlíì ìjọ wà náà wá ní tó bá jẹ́ pé lóòótọ́ ló pè mí ká gbàdúrà ká képe Ọlọ́run ká wá ojú Ọlọ́run ṣèbí wọ́n sọ pé Ọlọ́run bá wọn sọ̀rọ̀ káwọn náà bá Ọlọ́run sọ̀rọ̀ pé Fúlàní tí pa wá ní ilẹ̀ Yorùbá ìfogun ẹ̀yìn jà wọ́n àwọn ò lè ṣe oúnjẹ náà ń wà. oúnjẹ náà wá mo sọ wọ́n ní kí n mórí wá kí n mọ́rùn wá mo dẹ̀ sọ pé bí Ọlọ́run ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ẹ lè rí irun kan tú lára tèmi torí olódodo a máa ń láyà bí kìnìún olódodo a máa ń láyà bí kìnìún torí olùràpadà mi ń bẹ láàyè.